Olú ọmọ ti dé, my only child. Ìyàwó àbòkí wọ́n ti ní mọ́lá ló fẹ́, Àlájì ló fẹ́. Ẹ jọ̀ọ́, ìyàwó Emir. Wọ́n lálàjì lè fẹ́. Ẹ jọ̀ọ́ ṣe lè fún wa ní interview. Ta ló kọ́ yín gangan? Èèyàn ni. Bàbá. Yé. Àtàyò ti yàwó rè. Ọ̀tẹ̀ ti bà yé ẹ jẹ́. Yé. So ẹ jọ̀ọ́ wọ́n lè bímọ ẹ̀ fọmọ hàn. Kí ló tẹ̀ fọmọ hàn? Bẹ́ẹ̀ ni ọ̀dọ́ Chinese ló bí o. Ẹ̀dẹ̀ sọ fáàbù kí ló bí mọ fún Chinese ló bí ẹ̀wọ̀ ọmọ ẹ̀ mo tọ́ ó ti lọ́wọ́ jíwàgọ̀ ló gbọ́ jíwàgọ̀ láwọn. Owó ni jíwàgọ̀ mo rẹ̀ǹtì ẹ̀ ni. Ṣé ìyàwó rẹ̀ ẹ wò Fendi ó wọ Fendi ó wọ Givenchy. Ó wọ Givenchy ó wọ gbogbo ewé ní lọ́mọ ó tún ti nídìí ẹ wò ó ti nídìí ìyá ọmọ pé tẹ́lẹ̀ ìdí ẹ̀ kónkó ló máa ń gbọ̀n pọ̀ eléyìí ó ti nídìí dáadáa yàwó Àlájì ó ṣe ọkọ rẹ̀. Yes, baby. My favorite, my main first. Yes, baby. Sorry, mo travel mo ní ìdòwò ara mi. Tó ya wèrè àbórí ẹ yí mi. O ti lówó jù mí lọ. Sorry. I love you. Dọ́là mo fẹ́ tó náà. Tayo. She gave me $3,000 when I was building. You see this house? Baba bí yẹ dá. Kò má fún mi lọ ìyá ẹ wọn bí dá. Mo pa alájà dẹ láì. See what he gave me, chichi. Yes. My brother makes this. This is nice. You like it? I love it. I told you I'm an interior person. Jẹ́ ká wá ṣe fíìmù ń bí. Èmi lè ṣe fíìmù. Màá ṣe fíìmù nílé ẹ̀. Màá ṣe fíìmù lọ́fíìsì ẹ̀. Màá ṣe fíìmù ní tọ́ílẹ̀tì ẹ̀.